nígbà tí mo dé láti ìlú òyìnbó ní ìyá mi tó rà ọ̀rọ̀ òun ò yá. Àwọn náà máa fi fóònù lẹ̀ lọ bá wọn fóònù wà lọ́wọ́ mi. Wọ́n mi tó wá tiẹ̀ tí wọ́n ti rà ṣe. Wọ́n ti lọ́ra wá ni. Ibi àti ẹsì sọ̀rọ̀ oúnjẹ rìn. Mo sọ fún un, mo ní mò ń bọ̀ ní iwájú ẹ̀ lọ́la àtọ̀túnla. Ẹjọ́ tó lọ́lọ́ máa ń gbé síra ẹjọ́ sẹ́gbẹ̀ẹ́ ìjọ. Ó ti sẹ́yìn láti sẹ́yìn àti sẹ́yìn ẹjọ́ mọ́ mi sí ẹjọ́. Àmì ẹ̀. Wọ́n á rí báyìí. Ini mo sọ fún yín bàtà ń bọ̀ lọ́nà. Mo ní mọ́ mi sílá ló máa mí sí ẹjọ́. Ìkòrò tẹ́lì. Mo sì pé ń jẹrin, mo ní àmú ń bọ̀ ní ọ̀la o, pé màá sùn di ọ̀túnla o, ó nílùú problem. Ṣé bẹ́ẹ̀ yìí wá bá mi lé? Àwọn náà dẹ̀ wà, wọ́n ní àmì sí òṣèlú kí n lọ ṣe. Wọ́n lọ dé láti lọ́dọ̀ pápọ̀ mi, mo sì kí wọ́n ní mo kò bẹ́ẹ̀ sì kí. Wọ́n ní tó kẹ́lẹ̀ mo ṣe wọ́n ní àbálẹ̀ ṣe wá rú báyìí. Wọ́n náà tẹ̀ tí ń ṣe ìyàwó tí ń gbádùn. Ìbádàn ló kẹ́ wọn ni mo ti gbọ́. Wọ́n ní kí ni àwọn fẹ́ bá wọ́n ní kí ní ká ṣoúnjẹ fún wọn. Ìdè ṣoúnjẹ fún wọn tí mi sọ́ra. Wọ́n jẹ́ ṣe eré. Ìṣúra ni pé òun fẹ́ bá wọn ṣe títọ̀. Wọ́n lórí àwọn. Ọmọ ẹ̀jẹ̀ ìwé láwọn. Ọmọ ẹ̀ ṣáà ń jó nítorí wọn. Ọ̀dọ̀ ṣẹ́ ní tì. Wọ́n ní tóun bá jókòó sílé tóun kọ́ wà nílé. Ara àwọn lè máa yàtọ̀ òun ṣe sọ wípé òun fẹ́ wá bá mi nílé pé kó wá bá mi ṣe. Ó dẹ̀ pè mí jẹta pé kó wá bá mi ṣe YouTube mi o. Ara kan tí mo sọ pálá ṣe mí yẹ. Ó ní kó sọ lọ. Ó ní kí jẹ́ kó bá mi ṣe YouTube mi. Ìdílé máa gbọ́. Ẹjọ́ tó sì mí ní kò fún mi ní. Ṣùgbọ́n ó dúró fún bí ọkọ̀ fún mi. Ó dúró bí ẹ̀gbọ́n fún mi. Àwọn tí ò bá súnmọ́ yín ní òní mọ́. Ó dúró bí ẹ̀gbọ́n fún mi. Àwọn tí ò súnmọ́ yín ní òní mọ́. Tí bá gbowó fún location, ó jẹ́ bẹ́ẹ̀ ti jọ wà. Yọ̀ọ́ láti jọ sórí bẹ́ẹ̀dì kájọ sọ yàrá kan lọ, ọkọ̀ èrò sí mi.